ẹ kú àsìkò yìí èèyàn ọmọ aládé, ẹ kú àsìkò yìí èèyàn ọmọ ìlú mi. Mo ní sáré ṣe fídíò yìí ni kí n tó máa lọ síbi iṣẹ́ mi. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí fáwọn mùsùlùmí náà tún ní o. Ẹ̀yin mùsùlùmí ẹ fura ni. Ẹ fura. Tí ẹ bá fura ni ẹ mọ̀ pé ìbínú Ọlọ́run ọba ló dé bá yín. Wọ́n ní pánsá ò fura pánsá jáná, àjà ò fura àjájìn, bónílé ò bá fura olè ní òkò lọ. Ẹ̀yin kan náà lẹ halẹ̀ mọ́ Davido. Ẹ̀yin kan náà lẹ halẹ̀ mọ́ Àṣàkẹ́, ẹ̀yin kan náà lẹ tún ṣe ti Wàsíù Àyìndé. Ẹ̀yin kan náà ni àwọn àáfàá yín tún sọra wọn di Olódùmarè Ọlọ́run ọba. Fún wọn tó ò bá tí ì gbọ́, ó yá jọ̀ọ́ wá gbọ́ fídíò yìí. Òun rèé mo fẹ́ kó gbọ́. Ẹ tún wá wò, àwọn Arábí kan náà ló máa ń bú ọba, àwọn Arábí kan náà ni wọ́n ń bú ọba Ghandi l'Ógbómọ̀ṣọ́ nítorí pé ó talẹ̀ fún oníṣẹ̀ṣe. Ẹ̀yin kan náà ni alẹ́ ìfura, ìbínú Ọlọ́run ló dé bá yín ẹ̀ẹ̀kan mọ́ ni. Ẹ tún wá wo ti Wálé Canada, onílára tó ṣe lára ọba Ọọ̀ni of Ifẹ̀. Àwọn mùsùlùmí yìí tó bá ti lè jẹ́ ẹlẹ́sìn wọn, ó bá má níwà tó dá ọmọ sọ́pọ̀tì ẹ̀ ni. Ta ló yẹ kéèyàn sọ́pọ̀tì nínú ọba Ghandi, ọba Ọọ̀ni of Ifẹ̀ àti Wálé ń dàlúrú. Ọba Ọọ̀ni of Ifẹ̀ ń túlù ṣe. Láìpẹ́ yìí la rí bí wọ́n ṣe lọ sẹ́tù ìjà tó wà ní àárín Fárótìmí àti bàbá wa ní Èkìtì àbóǹdó, mi ìrántí dáadáa. Ṣe bá rí nǹkan tí Ọọ̀ni of Ifẹ̀ ń ṣe, bí wọ́n ṣe ń túlù wọn ṣe, bí wọ́n ṣe ń wá ìdàgbàsókè fún ìlú wọn. Síbẹ̀síbẹ̀ àwọn mùsùlùmí máa láìkí wọn tó ló ń ṣiṣẹ́ ṣe, ṣùgbọ́n láìkí Wálé tó ló jẹ́ lẹ́sìn wọn. Ọ̀rọ̀ míì nìyẹn. Ó yẹ wá wo fídíò tí mo fẹ́ play fún yín lólùfẹ́, gbìyànjú mọ̀ pé ti máa rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Lóòótọ́ àwa nígbàgbọ́ pé Ọ̀rúnmìlà rọ̀ wá ni. Ó yẹ gbọ́ nǹkan tí àáfà yìí sọ, ń fẹ́ kẹ́ ẹ gbọ́. Mo ń lecture, mo sì ti kọ́ nípa rẹ̀ rí. Ọ̀rúnmìlà wọ́n ti bí kí ànábì tó dé. Ilẹ̀ Yorùbá ló ti operate. Ọ̀rúnmìlà operate ní àsìkò kan náà pẹ̀lú Aristotle ní Greek. Aristotle wà ní Greek, Ọ̀rúnmìlà wà ní Yorùbá. Wọ́n bí Ọ̀rúnmìlà ní around 500 BC before Jesus Christ. Jésù gé èdè Ọ̀rúnmìlà ti wà. Ọ̀rúnmìlà ní philosophy rẹ̀, kìí ṣe ta philosophy la máa ń pè. Kí ni philosophy Ọ̀rúnmìlà? Àkọ́kọ́ ni wisdom. Ẹ̀gẹ́ ti ni, ẹlẹ́ẹ̀kejì ni virtue. Ó yẹ wá wò, nígbà tí àwọn Europeans tí wọ́n ní Yahweh tí wọ́n ní Jesus, tí àwọn Chinese tí wọ́n ní Buddha, tí àwọn India tí wọ́n ní Krishna, tí Arabs tí wọ́n lọ ní Muhammad, kí wọ́n ló ṣe ìwà ọmọ aládé. Ṣọ́lọ́hun wá nífẹ̀ẹ́ àwa èèyàn dúdú ni? Ṣọ́lọ́hun ọba tó dáwọ́ ò nífẹ̀ẹ́ wa ni? Ó ṣe wá jẹ́ pé àwọn tó kó wa lórí lórí ká tẹ̀lé. Àwa ló ti tó pa àṣẹ mọ́ aláàtí gbọ́. Aláfẹ́ padà sílé ó wá ń ka yín lára. Mo wá fẹ́ sọ fún yín o, gbogbo ọwọ́ tẹ bá ń gbé tẹ̀tí ń gbé ní agbára Olódùmarè ẹ máa fi nọra yín ni. Àdàbí tí Olódùmarè ọba kan ṣoṣo tó dá gbogbo ayé tó bá nífẹ̀ẹ́ sí tẹ̀ ń ṣe lẹ̀ ní kàgbákò tọmọtọmọ, gbogbo ọwọ́ tẹ̀ ń gbé ẹ máa gbé lọ. Bí ẹ ṣe ń gbọ́wọ́ kọ́wọ́ ní egungun ń lé sí, bí ẹ ṣe ń gbọ́ kọ́wọ́kọ́wọ́ náà ni agbára ń lé sí pé no, àlámàmà wáàyè láti fi túlù wá ṣe, láti máa báyé fà á ní tó pé ohun tẹ́ ẹ̀ lè fẹ́, tẹ́ ẹ̀ lè gbà, ohun lẹ́ ń ṣe. Ohun tí ẹ̀ fẹ́ kí wọ́n ṣe fún gbàgbọ́ yín, ohun tí ẹ̀ fẹ́ kí wọ́n ṣe fún ẹn tẹ́ ẹ gbàgbọ́ lé lórí tí ò ti ẹ̀ gbélé ayé ṣe ohun rere yẹn Muhammadu, ohun lẹ́yìn ṣe fẹ́ lòmíì. Ẹ máa gbọ́wọ́ yín lọ o. Gbogbo ọ̀tẹ̀ ń gbé ẹ máa fi nu ayé yìí náà, lẹ máa fi nọra yín, lẹ máa fi nà ọmọ yín, ẹ máa pasán láyé gbẹ̀yìn náà ni. Kí ló dé? A ní ẹ ṣe tí yín. À ń fún wọn tó tẹ́sítì mi tó sọ fún mi pé ṣebí mo ní mo ò ní sọ̀rọ̀ ìsìlámù mọ́ tó bá ti dákẹ́. Ìwọ ló mọ̀, wọ́n sì ń bú ṣẹ̀ṣẹ̀ náà. Èmi dìídì rán àwọn èèyàn kan bẹ́ẹ̀ máṣọ́ pages wọn ni mo sì ń rí. Bó o bá ti pé oníṣẹ̀ṣe ní aláṣẹṣe, o ti fẹnu ẹ̀tẹ́ lù wá. Tó bá ti pé èṣù ní Sátánì, ó ti fẹ́ nu ẹ̀tẹ́lù ṣẹ̀ṣe. Tó bá ti sọ pé àwọn aláṣẹṣe, ó ti fẹ́ nu ẹ̀tẹ́lù ṣẹ̀ṣe ni. A ní ẹ ṣe tiyín,